Africa Content TV. Ogunlọ́sì. Ẹṣẹ́ wá dúró kẹ̀rẹ̀ ìjókòó kó forí wa. Ṣáwọ̀ tí kò ní o. Àwọn kan mọ́ tẹ lábọ̀. Báwo ní Yéṣu kò ṣe fi nìkan? Ó jẹ́ pèmí ni mo jẹ́. Bẹ́ẹ̀ bá ti ní mo báyọ̀. Àbí mo bẹ́ẹ̀bì. Àbí mo jẹ́ yín lọ́wọ́. Báwo ní Yéṣu kò wọ́n tẹ́ báríkà ẹ̀ sọ. Èmi á máa ṣe tèmi lọ, wọn ò ní wẹ̀yìn. Kí la gbé kí la dùn fọ́nrán? Èmi á máa ṣe tèmi lọ, wọn ò ní sọ̀rọ̀. Báwo ní Yéṣu fẹ́ ń forúkọ kórúkọ tèmi ní? Bóyá tí ó ṣẹlẹ̀ rí, ẹ̀ṣọ́ ló ṣẹlẹ̀ lórí tiwa. Owó ní ẹ̀ máa ná fún kọ́rẹ́nsì. Máa bá fi ṣètò kúṣe o. Ẹ̀yin náà, dálẹ́ ló kọ́rẹ́nsì lè máa mú wa. Ọmọ ṣe èrè níbẹ̀. Ṣùgbọ́n mo lẹ́ni lẹ́yìn. Ajá àtẹ̀mí lẹ́ni lẹ́yìn. Ó ń bọ̀ bọ̀. Kẹ́wọ́ tó ṣẹlẹ̀ lẹ́nìí. Ẹwà àwọn Man City. Ẹwà àwọn Arsenal. Àwọn Arsenal. Àwọn ló ń jò láti jọ yìí. Lórí Premier League. Àwọn non-league. Gbogbo èèyàn ti gbà lé wọn lórí. Ohun tó gbowó Àdìsá mánìjà ni mo fẹ́ sọ lónìí. Àdìsá, báwo lọ bí wọn fọ́n fún àwẹ̀? Owó spáàkì. Wọ́n wá lọ darí ìlú mọ́tò ẹ̀ àti ẹ̀sọ́ táyà. Ẹ̀sọ́ táyà mọ́tò Àdìsá ó lọ ta èrè lọ́ta ó ta bí 40,000 ó fi gbé gáàsà. Wọ́n l'Àdìsá ó lọ ta ẹ̀sọ́ táyà ní 40,000 torí ìdíni o. Ó ní bọ́ọ̀lù èdè. Bàbá ní Yéṣu mú Arsenal àti Man City. Oníkàní bá wọn sà, wọ́n ta lọ́wọ́, bàbá ní Yéṣu mú rẹ̀ ríṣẹ́ ọlọ́wọ́ bá. Gẹ́gẹ́ bí àwọn tó ti rí ìlérò pé ṣẹ̀rí sáré, a máa lè pa, ó máa ṣubú ni. Ìyáwó díà, ọba wá ń dún lókè, ó ti gbèjà mi. Wọ́n bínú títí, wọ́n rọ́rọ́ bí ìsọmọ́ nínú ìfújì àlùdáyé. Ẹlẹ́mi débi o, báyìí ló kọ́rẹ́ sí ìyẹ̀wò ọmọ. Ibi ọjọ́ mi ìgbéré ọmọ ṣe rẹ̀ níbẹ̀. Wọ́n lóògùn, ṣùgbọ́n mo lárò lọ́rẹ̀ ìyẹn lóògùn. Wọ́n ọmọ kéwù. Mo láwọn àfáà ọ̀rẹ́ ni wọ́n pọ̀ pẹ̀lẹ́ wọn ọmọ bọ́dà ṣùgbọ́n mo láǹbò ìfẹ́ ifá ìyọ́ láti orúkọ rẹ̀ sí ìbóyó ifá fún mi wọ́n mọ̀. Lóun bá mọ́ ni ṣùgbọ́n bọ́yá ni màmá òun tó jẹ máa gbọ́ mọ̀mọ́ mi lé ẹgbẹ́ sítórì ìkun àkọlé ní ọ̀rẹ́ sí ìyá kan wà. Láyé ọjọ́ sí. Ọmọ kan ló bí láyé ẹ̀. Ìyá tó bí o, ìyá tó bí. Ọmọ tó bí láyé ẹ̀ yìí. Òun àtọ́pọ̀ ẹ̀ wọ́n wọ́n wọn ọmọ mọ́. Jọba ìyọ̀kan lọ́wọ́. Bàbá ní Yéṣu fún ọmọkùnrin ló bí lọ́rọ́ ni. Wọ́n wá kẹ́kẹ́kẹ́. Ọmọ yíyà. Èmi kò máa ń fẹ́ wọn. Kò máa ń fẹ́ wọn bí ìsìn lásán.
àdúgbò. Alọ́kọ́lọ́ ń kígbe o, bàbá ní Yéṣu wò lọ́mọ ìyá yẹn. Ṣùgbọ́n ìyá tó bí, á máa ra. Ó bá jí nǹkan, bàbá lọ sanwó padà. Tóbi wá ní jàgùdà ńlá. Gbogbo aráàlú, bàbá péjọ o, pélé ní, ìyá máa pọmọ náà. Bàbá ní Yéṣu wò, ó fẹ́ wọn dandan ni, alọ́kọ́lọ́ ń kígbe ní. Ìlú yẹn tó dáṣẹ́ òfin àkọ́dé bí kọ́ ọ̀rọ̀ sí, bàbá ni wọ́n á àmúṣe. Bàbá lọ́rùn lẹ́yìn. Ọjọ́ pé gbogbo ọlọ́dẹ gbé mọ́ wọ́n má dá wọ́n má bọ̀ bàbá ní Yéṣu wọ́n mọ́ lọ. Wọ́n ṣe ń lé káàkiri ìlú. Ìyá ẹ̀ ló bá wọn kiri pé ṣàánú ni wọn ò bí jọmọ pọlọ. Bàbá tó bí o, ìyẹn ti lọ sá sórí àgbà. Bàbá ní Yéṣu olójú ti ṣùgbọ́n bàbá tó ní. Ọmọ adé rí láti sáré débẹ̀ bóyá wọ́n ti mú o. Torí bàbá tó bí ní lábà pélé ní lálẹ́ orúkọ rẹ̀ sì wọ́n pọ̀ wọn. Màmá yìí wọ́n ṣe àdúrà. Torí lójú. Ṣùgbọ́n ọba tó fẹ́ fún aláàdúrà bẹ́ẹ̀ kò ní lè láyé. Ọba ti jẹ́ fún aláàdúrà kò sí dé. Adúlé ọba ti jẹ́ fún aláàdúrà kò dé o. Gbọ́ mi lò. Gbẹ̀jà máyé gbàgbà tí a dúró. Ká má fọ̀rọ̀ kù, wọ́n bá ọmọdé yìí mú, wọ́n lù ú, wọ́n fẹ́ dára sí lọ́rùn, ìyá ń jù barabaraba. Lálẹ́ orúkọ rẹ̀ sì, ká má má pọmọ wá lójú àpọ̀lẹ́ orúkọ rẹ̀ sì, ká má ṣe bímọ yìí ìbànújẹ́. Ẹ máa wo yàrá ọmọ. Ìgbà tó yá, màmá bá náwó sókè. Ó ní mo ní kíní kan tí mo fẹ́ sọ. Màmá kí lọ wí. Ojú yìí ni ọmọ ṣe lálọ́kọ́ ló ń kígbe o. Bàbá ní Yéṣu wù èdè gbé. A máa pè mí lọ́nu ọmọ yín báyìí. Ìyá yìí ló bá tẹ̀lé ẹ̀kọ́ rẹ̀. Olóhùn ni ẹ máa pa ọ̀gẹ̀dẹ̀ tó pa. Ẹ bá pa òun náà. Bẹ́ẹ̀ bá pọ̀ òun. Olóhùn ni lajílẹ̀. Bàbá ní Yéṣu wù bẹ́ẹ̀ gbọmọ tó ń bí dandan. Sáàtì, má má jẹ́ rí ikú ọgbọ̀n ìdáyé. Àwọn ọlọ́dẹ wojú ara wọn o. Màmá yìí, ó sùn sórí táyà, wọ́n fà á tì. Wọ́n ti dé gbọ́ lọ́mọdé yìí lórí. Màmá ni ẹ má pa, wọn ni ẹ má pa àṣùbọ̀. Ẹ bá wá pọ̀ wọn, bàbá ní Yéṣu bẹ́ẹ̀ tó pọ̀ wọn. Àwọn ọlọ́dẹ, wọ́n wá jáde tó láàánú. Wọ́n ní bàbá bí ọmọ ní ọmọdé yìí, a ó fi ìsúlẹ̀. Bẹ́ẹ̀ máa mú lọ lé súnmọ́. Ilé gbọ́dọ̀ mọ́ máa nínú ìlú yìí. Kó ló máa jáde nínú mìíràn. Kí ni máa fa ayá o? Lẹ́yìn ọdún mẹ́sàn-án, ọmọ rẹ̀ kó. Ọmọ lówó, ó kẹ́rù mọ̀. Ìgbà tó ti rúkú, Bàbá ní Yéṣu kò ṣe yámayàmá. Ó wá lọ ṣiṣẹ́ dámúdámú. Ó wá dolówó, ó tún dọ̀ ọ̀dọ́rọ̀, ó dọ̀ dọ́lá. Kí ni ìfẹ́ fáyọ́? Nínú bàbá àti ìyá. Ìgbà tó ń da sílẹ̀ tán. Ìgbà tó ní jẹ́ kejì tilẹ̀ mú. Kí bàbá tó sọ̀kalẹ̀ lórí àjà. Dáná ló bá rẹ̀ sí ẹ̀jẹ̀ gbèsè àwọn ọmọ bá kówó lé. Àwọn èèyàn tẹ̀lé. Ó gbóyàwó fọmọdé. Ó pàdé máa ń bá ẹ̀. Ó pàdé máa ń bá ẹ̀. Ẹgbẹ́ tó lè má tún ṣe o. Bàbá ẹ̀ ló bá bá dì wọ́n. Ẹ ń bá bọ̀ sí mo rán ìgbàgbọ́ ní Yéṣu kò sọ fún mi.
ìgbà tó di ìmọ̀ bàbá ó lọ bá màmá rẹ̀ ó kí màmá dáadáa ó wá mú owó 1,000 odidi ó fún màmá rẹ̀ ó mọ $200 nígbọ̀rọ̀ ó fún màmá rẹ̀ ó ní mo fún yín lówó wọ́n wá bá ọmọdé yìí pé wá ikọ́ ṣe ni màmá bá ó ní ìyá ló làdúrà bàbá ló ní rẹ o ó ti sọ fún màmá òun pé $100 ló fún màmá òun ṣùgbọ́n 1,000 ló fún màmá òun. Part 2 ẹ máa gbọ́ lọ́tún náà táyọ̀ orúkọ rẹ̀ sì ní àbájúmọ̀ ṣeré wa tó rán wọ̀ wá lé àwọn tí wọ́n lábẹ́ yìí lóde. ọmọ làkọ̀wé ọmọ tèmi dá lórúkọ rẹ̀ sì tó jẹ́ olúwa wọn. ìwọ́n lọ́wọ́ ọmọ mi alias appoint ọmọ tèmi èdè ẹni kọ́ ọ̀rọ̀ sí àjọra. Ìtọ́jú mo sọ náà yìí, táyọ̀ lórúkọ rẹ̀ sì mo bá àwọn yóò bá ìwé dandan ni. Nínú ìyá àti bàbá, ta ló yẹ ká mú bẹ̀?